ìkan parapọ̀ ìkan mọ̀lé èrún parapọ̀ wọ́n má jiyàn àwọn ọmọ Yorùbá ọmọ Odùduwà ẹ jẹ́ ká máa ṣá wa. a máa ṣe àyẹ̀wò lórí àwọn kankan tá à ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ń to orúkọ Aláàfin ọ̀kan nínú akẹ́kọ̀ọ́ mi nígbà tí ó ń kọ ìwé àṣekágbá rẹ̀ nígbà tó dórí Aláàfin Ṣàngó bó ṣe gbé ní Gẹ̀ẹ́sì ó ní the fourth Aláàfin of Ọ̀yọ́ the fourth Aláàfin of Ọ̀yọ́ mo wá yí odò pupa sí mo wá fi àmì béèrè sí nígbà tó wá bá mi ibi tí ó darí mi sí mo wá bú sẹ́rìn Aláàfin Ṣàngó kì í ṣe Aláàfin Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹrin bí kò ṣe Aláàfin Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹta tí a bá ní àǹfààní àti rí ìwé Basọ̀run Gáà tí olóògbé Adébáyọ̀ Fálétí kọ ní ọdún 1972 ní ojú ìwé 12021 ní ìgbà tí òṣèré Ìbà Ológbò tí ó ń ka àwọn Aláàfin Ọ̀yọ́ ẹ jẹ́ ká gbọ́ ó ní Odùduwà òun ni ọba àkọ́kọ́ òun ni odù tó dá sílẹ̀ Yorùbá ọwọ́ ní ṣáájú ijó ọwọ́ ní ṣáájú ìdọ̀bálẹ̀ òun ló ṣáájú Ọ̀rànmíyàn tẹ̀lé Gbàjúre Àjúwọ̀n Àjàká Ṣàngó Ọlàpàrà Ìpè Ọ̀rànmíyàn Àjúwọ̀n Àjàká Ṣàngó Ọlàpàrà Ìpè tó túmọ̀ sí pé Aláàfin Ṣàngó Aláàfin Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹta ni kì í ṣe ẹlẹ́ẹ̀kẹrin ṣùgbọ́n nínú ìtàn Ifẹ̀ àti ìtàn Ọ̀yọ́ Odùduwà Àtẹ̀wọ̀rọ̀ náà máa ń fi ṣe àkọ́kọ́ bẹ́ẹ̀ ni mo ti sọ fún wọn nígbà tí àwọn kan pe Ọọ̀ni Ìrìṣà Ọ̀jájá ní Ọọ̀ni 150 mo ní rárá Oòduà kì í ṣe Ọọ̀ni Odùduwà kì í ṣe Ọọ̀ni lẹ́yìn ìgbà tí Oòduà lọ tán ni wọ́n tó jẹ Ọọ̀ni Ọlọ́fin Ọọ̀ni kì í ṣe Ọọ̀ni torí náà kí a ṣe àtúnṣe sí àwọn àkọọ́lẹ̀ yẹn nítorí ọjọ́ iwájú Aláàfin Ṣàngó Aláàfin kẹta ni Oòduà ní odù tó dára sílẹ̀ Yorùbá kó tó kan Ọ̀rànmíyàn kó tó kan Àjọ Àjàká kó tó kan Ṣàngó torí náà Ṣàngó Olùfíràn kì í ṣe Aláàfin Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹrin Aláàfin Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹta ni Ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jálẹ̀ Ọọ̀ni Ìrìṣà tí ń bẹ lórí kẹpẹ́ àwọn ní 50 tí ń ṣe 50 Ọọ̀ni Ifẹ̀ wọ́n ń ṣe 51 tó ní pé Odùduwà kì í ṣe Ọọ̀ni ó jẹ́ àtúnṣe tí mo fẹ́ ṣe ní orí eléyìí kí a lè gbọ́ mi ní àgbọ́yé ẹ ṣeun kí Ọlọ́run bá láàánú kó bá wa tẹ́ àwọn òpìtàn ní bàbá wa olóògbé Adébáyọ̀ Àkànbí Ifálétí sí afẹ́fẹ́ rere bàbá korí akọni àfìdá lálẹ́ ire o.